tèmi gbọ́ ọ̀padà ló ní o má pa òun mi dà má jà ń pata mọ́. Àgbéká lórúkọ àǹpòpò àtúrà dẹ̀dẹ̀ lórúkọ àǹpòbò fífìlà rẹ̀ jó òrìṣà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Àní mo fẹ́ dó ẹ. Àní mo fẹ́ dó ẹ. Ọgbọ́n ló ní o mú tèmi gbọ́ padà ló ní o má pa òun mi dà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Ẹ bá bí mi lèrè máa rí wí owó fásábà bí Àbíkẹ́ máa rí sọ. Ọ̀rẹ́bìnrin làbíkẹ́ jẹ́ sákọ̀ní ó gbowó akọ́ní olóhùn òkókó. Ikùn Àbíkẹ́ jọ̀gẹ̀dẹ̀ òun rẹ̀ ní kó mọ bóhun tó dùn á máa pa ni. Ẹni bá ló gbọ́dọ̀ akọ́ní gbogbo ọ̀nà láti rábíkẹ́ dó. Òfò ọjọ́ kejì ọjà ló já sí. Òjò bá rọ̀. Dàbí ọgbọ́n ó táwọn àgbà lọ́wọ́ mórùka. Princess Ade jẹ́ wa ókè sẹ́mà. Bàbá ní Àkànní sàbí mo ti wí ájú ọ̀ ṣe Àkànní wí bàbá ó dìgbà kan náà obìnrin abo apójú tòṣí lọ. Kò pẹ́ kò jìnnà ó fojú kàbíkẹ́ ṣìkún ló gbà mú pẹ̀lú àmúdó lọ́wọ́. Ó ń gbé Àbíkẹ́ ojú rere ni ó fi wò mí ojú rere la fi ń wòwó. A kì í gbóhùn alágbẹ̀dẹ ọ̀run lóko àtòkò ó fi ń ṣera wọn lóore. Tẹrú tọmọ ní rògbò ó yọ ó di dandan máa dó ẹ Àbíkẹ́. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Àní mo fẹ́ dó ẹ. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Ọgbọ́n ló ní o mú tèmi gbọ́ padà ló ní o má pa òun mi dà Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Mo ní mo máa dó ẹ. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Àkànní fẹ́ gbogbo rẹ fún mi gbogbo gini dárí jọjì roko nínú igbó fara rẹ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́ fi ń pọdẹ ìwọ Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Àkànní lóore o ìwọ Àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí Àkànní lóore. Àbíkẹ́ mo fẹ́ dó ẹ. Àbíkẹ́ mo ti ń dó ẹ o irú èyí la ó máa rí mo ti mú ẹ kígbe láì jẹ́gbá dání mo ti mú ẹ yàtà láì jàtà rodo ó wá ń dárẹ̀ bẹ́ẹ̀ ó jẹ tẹ́tẹ́. Àbíkẹ́ mo ti ń dó ẹ èmi Àkànní ti ń dó ẹ o àní mo ti ń dó ẹ oníjẹkújẹ obìnrin fèmí kọ́kọ́ ẹ jáwọ́ nínú àpótí òyọ ẹ ṣèrántí pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó ní Àbíkẹ́ mo ti ń dó ẹ. Àbíkẹ́ mo ti ń dó ẹ mo ní mo ti mú ẹ kígbe láì lọ́dọ̀ dání mo ti mú ẹ yàtà láì jàtà rodo ó wá ń dárẹ̀ bẹ́ẹ̀ kò jẹ tẹ́tẹ́ mo ti dá mìíràn mo ti dá mìíràn Àbíkẹ́ mo ti ń dó ẹ ara mi ti wálẹ̀ mo ti dá mìíràn Àbíkẹ́ mo ti ń dó ẹ o irú èyí la ó máa rí irú èyí la ó máa rí. Akọ́dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà ọba tó ní ayé àti ọ̀run ọba tó dá oko ọba tó dá òbò ọba tó dá ẹ̀pọ̀ àti idọ ìbà rẹ ni mo ṣe o ẹjẹ ojú mi ṣe òní màá kàn lọ strictly on Shabarikolo Shabariyọyọ obìnrin tó bá pè wọlé Shabarikolo ọkùnrin Shabariyọyọ so mo kàn máa lọ straight lórí ẹ mi ìdẹ ní pẹ́ rárá and it's all over the world. Obìnrin any problem kan ọ̀pọ̀lọpọ̀ yín máa sunkún wá bí ẹlẹ́ fẹ́ Shabarikolo ẹ fẹ́ relationship ìgbà tí ọkùnrin ẹ wá lead ọkùnrin tán ẹ mọ̀ pé mi ò kí ń ṣàbòsí ẹ lead ọkùnrin tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa ṣòṣì ẹ máa ṣoríṣiríṣi ìkan mo sì ń dúró de kó ṣeṣẹ́ tó kó wá pè mí kó sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó wá rú ọwọ́ èmi ò bẹ̀yàn wá ṣe níbí báyìí tó o bá ti mọ̀ kó wá oníbèkebèke ní ẹ lọ síbòmí kó pọ̀ síwájú lọ rajà má wá sórí platform mi torí ẹ jẹ́ n play voice note ọkùnrin yẹn fún yín kẹ́ mọ̀ nǹkan tóbìnrin yìí ṣe torí mo sì máa gbọ́bìnrin yẹn wá mo ti sọ fún wàá ti ronú tẹ́lẹ̀ o lead ọkùnrin ọlọ́kùnrin on o ti fọkàn sí ìyẹn lòun ò fẹ́ òun kò fẹ́ dú ẹ ṣeré tẹ́lẹ̀ ara nǹkan tí mo máa ń sọ nìyẹn ìyẹn nínú ìwà ẹ ló fi catch òun dẹ̀ decide láti dúró tì ẹ ìyẹn wá ń fall in love ó wá bẹ̀rẹ̀ sí ní ṣòṣì ó ní ẹ o ṣe ń rò pé o fẹ́ sit tight ẹ o fẹ́ ṣe kinní kan o ṣe fẹ́ mo wá ń pè ẹ
o wá rọ́rọ̀ sọ olóko tún dárò ni mo máa gbé wá sórí platform yìí and I don't care mo ti pè lẹ́ni ó sọ fún mi pé òun wà níbi iṣẹ́ tó bá ti wá ṣiṣẹ́ tó máa wá fojú àṣebí wọn kẹ́yìn náà rí irú àwọn obìnrin tó jẹ́ ẹ máa lead ọkùnrin on ẹ wá bẹ̀rẹ̀ òṣì bí ẹran aṣáwo ẹ bá fẹ́ ṣerú ẹ lọ sórí platform mi èmi ò bẹ̀yàn wá sórí bí mo tún ní website àwọn èèyàn wà ń bẹ̀ mi tó bá ti mọ̀ pé already má wá sórí bí má wá mú ọkùnrin kan kó wá máa treat wọn ẹ̀yin ìyá mi àǹtí mi kan wà ń bí tí mo ti link ọkùnrin mọ́ á dá fún yín gbójoojúmọ́ ni ọkùnrin yẹn ń ròyìn yín ó dẹ̀ ń ṣàdúrà fún yín ó ń ṣàdúrà fún mi ní Ọlọ́run á dẹ̀ jẹ́ kó bá mi dá fún yín ẹ ṣé gan tẹ́ ẹ bójú mi jẹ́ ní Father's Day pastor kan náà pè mí tó meet èèyàn lórí Shabarikolo wọ́n ti wà married nsìn ó ní kí bá ń dúpẹ́ lọ́wọ́ obìnrin yẹn ó ní nǹkan tí ó ń ṣe fún òun lòun ò rírú ẹ̀ rí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé obìnrin yẹn ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín gan pastor yẹn mo mọ̀ pé yín náà ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ń play ohun ọkùnrin kẹ́ wo nǹkan tí obìnrin yẹn ṣe fún ọkùnrin nítorí tí bá gbé obìnrin yẹn wá torí mo máa gbé wá àfi tó bá sọ reason nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi wá ru ọwọ́ tó bá sọ reason tó fi wá sórí ètò mi tó wá mú wa ṣeré tó lóun fẹ́ relationship tí mo wá link ẹ̀ tán tó wá rí pé máa yẹn ọkọ̀ ẹ ti ń balẹ̀ pẹ̀lú ẹ̀ tán ó wá ṣe ségesège bí wọ́n ti rókò mi tó fẹ́ dó máa gbé wá síbí mi ò force èèyàn wá síbí tó o bá ti ready lọ sórí platform mi òun ń ṣakọ́ńbì iṣẹ́ lọ sórí ibò mi má wá síbí má wá mú àwọn èèyàn ṣeré ń bí as much as mi ò fúnyàn lọ́kọ mi fúnyàn relationship ni mo ń fún ẹ tó bá ti wá lọ fi ìwà ewu ọkùnrin àti ọkùnrin tó dẹ̀ ti decide láti accept ẹ tó wá fẹ́ wá máa maltreat ẹ kò ní lè ṣiṣẹ́ lórí platform yẹn jẹ́ ń play ohun ọkùnrin yẹn fún yín kẹ́ wo nǹkan tó ṣe fọ́kùnrin yẹn torí tí n bá gbé wá káwọn wo bó jẹ́ ìyá mi bí ìyá mi gan bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe máa gbé wá ó dà pé mọ̀ mi ìyá mi tó bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe máa gbé wá ẹ jẹ́ ń play ohun máa yẹn kẹ́ wo bó ṣe dàbí ni pé ó wà in pain. nígbà tó dẹ̀ tó bóyá èmi rò ní kò sí problem. ẹ máa gbọ́ o. ẹ ṣe mo ní èmi àti woman yẹn. ẹ wo nǹkan máa gbọ́ nǹkan tó ṣe fún ọmọ aṣáájú ń text ara wa ń jọ yẹn àtẹ̀já sọ̀rọ̀ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ mo sọ bí mo ṣe jẹ́ fún bí mo ṣe wà fún. mo ní tí n bá délé ìjọ ẹ̀ mo wà ń tà mo ní tí n bá délé máa pè nígbà tí mo tẹ̀ délé mo dẹ̀ pé adẹ̀bẹ̀ kì í sọ̀rọ̀. Thank you Níní Ọlá. mo sọ story tèmi fún pé èmi ò kí parọ́ o mo níyàwó Nàìjíríà. ẹ̀rọ ọkùnrin gidi ẹ̀ fi tà fàlà. bí so bí tèmi ṣe rí nìyẹn ìwọ ń kọ́ lóun náà bímọ lóun náà ti bímọ kan ní kò sí problem ṣó wà òkè olúwa òkè jẹ́ àwùjọ ẹ̀ ní kò tí yà ní mọ́tò lẹ́ẹ̀dí jọ́ kejì àṣẹ fídíò àwùjọ ara wa mo ní ṣé ó wà òkè ó ní mo wà òkè mo ní o ti rí mi kíní nínú fọ́tò náà ló ń ti rí mi náà ti rí ẹ̀ wọ́n náà wà òkè bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn woman yìí kò ní jẹ́ kí n gbádùn tí n bá dé outside ní jẹ́ inside yálò tí n bá dé láti fi ṣe òun náà nọ́ọ̀sì ló náà àwọn nọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ ti ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn bá dé láti wọn ráyè ọkùnrin. màá dé sílé ní nǹkan bíi 8:30 màá sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe kò ní jẹ́ ń sùn láti gbà ló ti máa pè mí náà sáré ṣe nǹkan tó bá ti débi iṣẹ́ náà sáré ṣe àwọn one of two things tó fẹ́ ṣe òun náà bẹ̀rẹ̀ sí pè mí láti gbé sí fídíò láti máa bá mi sọ̀rọ̀ báwo ni kíní àṣàjọ ń sọ̀rọ̀ àti ó ti wá wọnú máìdì mi tó yẹ pé mi mọ nǹkan tí mo lè ṣe ó ti wọnú kíní lọ́ọ̀bẹ ti fẹ́ máa wọnú ọkàn mi torí nǹkan tó jẹ́ kó máa wọnú máìdì mi ni pé mo wò pé abẹ́rẹ́ tó lókun di torí bí tá a ti ń sọ̀rọ̀ lọ ó ní tí n bá fọ́n bù ó ní ṣe mọ̀ pé. ìdí ẹ̀ nìyẹn abẹ́rẹ́ tó lókun dí yẹn nǹkan tó lọ láàrin mi àti. abẹ́rẹ́ tó lókun dí yẹn gangan ló máa jẹ́ kí mi ò fi ní gbà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n á dára dé yín nítorí pé orí platform mi lẹ ti pàdé èmi ò ní gba bálabàla ẹ lọ sọ́kọ̀ ìlọ́run ẹ lọ ṣe matchmaking ẹ má wá sórí platform mi
tí kébékébé yín tẹ́ ẹ̀ bá tí ìjáwọ́ tẹ́ ṣì wà lórí títì tẹ́ ẹ̀ bá tí ìjáwọ́ kébékébé ẹ pọ̀ síwájú rajà obìnrin máa gbé wá sórí bíbá yìí. pé abẹ́ tó lókun di ní nǹkan tó jẹ́ kí mi náà máa bá a sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí nìyẹn pé mo mọ̀ pé ẹ̀yin obìnrin London burú mo dẹ̀ pé abẹ́ tó lókun di ní ẹ pé tẹ bá fọ́ǹbù pé ẹ̀bẹ̀rù Yínká ju ìyá yín àti bàbá yín lọ tó bá ti ṣe bákan ẹni tí màá fẹjọ́ ẹ̀sùn nìyẹn àwọn onítẹ̀mí gan bá ṣe bákan pé ẹni ó ṣàwọn bá mi fà bíi pé àti mọ́ra ti pẹ́ ṣe àwọn bá mi so mi èmi gan wà kí sùn tó yẹ pé ó ti ń àfẹ́tì mi ṣe mo fẹ́ please ẹ̀ náà àmọ́ one time ẹ̀mí ní tètè sùn mo máa bá mi sọ̀rọ̀ ó máa bá mi ṣe fídíò mi fẹ́ sọ pé mo fẹ́ sùn so èmi náà ti wá ń like ẹ̀ mo ti ń like ẹ̀ ó dẹ̀ sọ mi pé tó bá di Sunday last Sunday tó lọ pé àwọn ń bọ̀ lé mi pé òun máa parí night òun máa ṣe night Sunday tó ń bá ti kú night báyìí pé lèmi ló ń bọ̀ ní kò sí problem àti máa ríra tó máa sọ̀rọ̀ dáadáa so kí mo fẹ́ fàyọ aṣáájú ń bá bàbá yẹn so yẹ pé níṣẹ́jú kan tí ò bá ti pè mí sí èmi náà ti pè ó náà ti pè mí so aṣíwá ń èmi ti wá mo ti wá gbogbo ọkàn mi jẹ́ pé ìyàwó ilé gan-an tó wà ní Nàìjíríà mi fi gbogbo ara pè mọ́ òun ni mo wá ń pè ìwà tó náà bá ti pè mí òun náà pè mí tí mo wá ń bí iṣẹ́ èmi náà pè so ó ti wá one mind nìyẹn pé ẹni tí màá stay pẹ̀lú ni òun náà nǹkan tó ní ó ní nǹkan tó ní ni pé kí n stay pẹ̀lú òun kí mi àtòunjọ kájọ wà mo ní kò sí problem mo níbi tí mò ń gbé mo ní èlò kí ni tí n bá mo ní tó bá ti ń fún problem mo lè kó ẹrù mi wálé ẹ̀ èlò ni kí n máa san sọ èyí tí màá máa san màá máa fún ẹ lówó màá dẹ̀ máa fún ẹ lówó oúnjẹ owó oorun ẹ owó nǹkan báyìí màá máa ṣe báyìí mo sọ bẹ́ẹ̀ fún ó ní kò sí problem ó ní òun á máa wòye tí màá san fún wọn sọ fún mi ok kò sí problem ọkùnrin wà available any good woman tó bá dáa. fún nǹkan tí mo fi ń ṣe gbélé ni pé mo wò pé kò lè fọ́ǹbù abẹ́rẹ́ tó lókun di kò lè fọ́ǹbù ọkàn mi lè ti wá lọ sára ẹ̀ torí mo ti ní girlfriend mọ́ ń sìn mo ti ní pẹ̀lú obìnrin sìn láti lé ní 2 years tí mo ti ṣe pẹ̀lú obìnrin èmi nìkan mo ń dá wà ṣòro ni ọlọ́run dẹ̀ ṣe ijọ́ tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ báyìí bàjẹ́ ń sọ̀rọ̀ dáadáa torí ogó mi ò kì í yábà lè ń gbà bí a torí pé mi ìrú ọkàn lọ síbẹ̀ kájọ sọ̀rọ̀ báyìí nígbà tó dá lọ́jọ́ kejì àti láwí bàbá àbèjì iṣẹ́ ló gbéra dìde tó kì jáde pé mo dẹ̀ sọ mo ní ṣé o rí nǹkan tí mo rí mo ní nǹkan báyìí bá wọn rí pé ó ní olóòtú ẹ̀dá báyìí kó ṣe tá a bá ti ń sọ̀rọ̀ báyìí tí n bá wà nílé báyìí tá a bá ti ń sọ̀rọ̀ ó máa ṣe fídíò máa fi hàn pé wò ó bó ṣe sáré mò ń bẹ́ sọ̀rọ̀ lásán lórí báyìí o àbó òrí olóòtú ẹ̀dá báyìí aṣáájú wọn àti wá wọnú ara wọn ọkàn mi ti wá fẹ́ rí gbígbé kí n ṣáà rí mo wá sọ fún pé ó ní Friday pé àtúmọ̀rí rẹ̀ pé Friday látúmọ̀rí rẹ̀ mo ní òkè jẹ́ kí n rí ẹ before Friday mo kàn pé níjọ́ Monday àbí Tuesday ni mo ní ó yá jẹ́ kí ibi tó ti ń bọ̀ ibi iṣẹ́ tó ti ń bọ̀ jẹ́ kí mi náà pàdé ẹ̀ báyìí wọ́n lọ dóde ní train station mo dúró èmi ti débẹ̀ láti nǹkan bíi 7 o'clock kó tó dọ́dọ̀ mi bí after 9 mo tẹ̀ jókòó dé nígbà tó dọ́dọ̀ mi mi ó dì mọ́ mi náà dì mọ́ àjẹ́ ń sọ̀rọ̀ mo ní èmi lórí tán yìí o mo ní ṣé mo wà òkè fún ẹ ṣé mo wà òkè ó ní ṣùgbọ́n mo kúrú mo ní gbọ́n mo gájú ẹ lọ ó ní mo wà òkè ó ní ìwọ náà wà òkè fún mi o kò ṣe pé ó dùn bẹ́ẹ̀ o torí tẹ bá rí o wọ́n ṣe máa ń ba yàrá wọn jẹ́ nìyẹn wọ́n máa fọkọ ṣàlè kò lè wájú mi o mi ò jí tèmi ní sọ pé ẹni tó fáìn kankan tó bá ti fún mi ní peace of mind òun ni ìfẹ́ wà pẹ̀lú so aṣáájú ń bàbá kàn di bíi 3-4 days to that time to that day that ríra ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn màá bá pè òun bí sí pẹ̀lú kinní kan òun náà pè mí kò ní pè mí màá text ẹ̀ kí ló dé sọ̀ngàn nígbà tó di Friday tó ló máa wá mo bá bẹ̀rẹ̀ sí pé kò ní gbágo ìgbà kan ní òun sùn kí ló ń ṣe woman yìí
ìwọ tó ti ṣe àwọn òpè kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà tí mo ti gbégbégbé tí ò dẹ̀ gbé tí ò respond ok àwọn òpè jẹ́ kí n filẹ̀ báyìí jẹ́ kí n dákẹ́ ó wá dùn mí gan torí ìgbà tó yẹ pé mi rí obìnrin rí pé lè ṣe wá ṣe nítorí mi kì í rò tẹ́lẹ̀ mo á rí rò tó ọkàn mi ti wà lára ẹ̀ gbogbo nǹkan tó ń bá mi sọ torí tá a bá ń sọ̀rọ̀ báyà sọ mi pé lórúkọ Jésù màá fẹ́ràn ni o àti stick papọ̀ àti ṣe kíní kan papọ̀ àfi bó ṣe wá sọ̀rọ̀ ẹ̀ di Buhari báyìí tó fọwọ́ bá mi ẹ pé nígbà tí mo gbègbè tí mi àwọn ṣáà wò pé àbí nǹkan kan ṣe ni mo wá notice pé bóyá nǹkan kan ṣe bóyá ó kàn mọ̀ ṣe gbogbo nǹkan tó ṣe ni tó a bá tiẹ̀ ní ìṣù ṣe bóyá kó sọ mi pé irú báyìí o nǹkan kan báyìí mi ń lè Princess Ade ẹni tó máa change mind yẹ tó bá ríyàn a jẹ́ pé bóyá òun gan náà dùn kò yan ọkùnrin yìí dùn jù lọ lórí ìdúró èmi ni mo ní picture àwọn méjèèjì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì heal wọn ò tí ì nígbà tí mo pe obìnrin yẹn ẹ mọ nǹkan tó sọ fún mi ó ní òun kò wò pé àwọn ṣe meet ó dẹ̀ ti ń suggest pé bóyá kóun wá sílé kóun máa gbé òun á máa sanwó lé mo ní ó béèrè lọ́wọ́ ẹni ó dẹ̀ welcome idea yẹn tó bá mọ̀ pé ò fẹ́ ṣe wàá sọ fún pé irọ́ ò fẹ́ nítorí ìfẹ́ tó ní sí ẹ ló ṣe sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ sọ̀rọ̀ débẹ̀ ní tó bá ṣe mo ní ọkùnrin mi dẹ̀ tí mọ̀ nǹkankan o ìgbà tí mo gbọ́ voice note ọkùnrin mo pè mo ní ẹ bá ti máa suggest pé ẹ fẹ́ kó wá sọ́dọ̀ ẹ̀ mo ní bẹ́ẹ̀ ṣe suggest yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó put ẹ̀ off yẹn kó feel wípé ọkùnrin London wọ́n fẹ́ gbà òun kò dẹ̀ nímọ̀ pé bá ṣe sọ pé àwọn ọkùnrin bàjẹ́ báyìí àwọn ọkùnrin tó sì dá sí wà mo ní ìgbà tí mo dẹ̀ wá rí tó dẹ̀ sọ kinní yẹn tó dẹ̀ pé reason tó fún mi nìyẹn mo wá sọ fún one of the reasons tó fún mi mo ní ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ ti ń sọ ni wàá ti sọ fún pé no o ò nídìí irú ẹ̀ o ò fẹ́ kó wá sọ́dọ̀ ẹ̀ kó jókòó sáyẹ̀ kó wá máa bá ẹ̀ mo ní but nísìnyí o ti lead ẹ̀ hàn o máa fi ta yí ẹ̀ o máa fi ba tẹlòmíì jẹ́ lọ́dọ̀ ẹ̀ ó lè jẹ́ pé nísìnyí ọkọ obìnrin mi tàbá lọ fún ọkùnrin yìí sìn ló máa wá fi ara gbà á wá wò pé obìnrin ò ní láárí obìnrin ò láyọ̀lé òun tún lè gbọ́kànlé sí kó tún bẹ̀rẹ̀ wàhálà ó lè ti torí ẹ̀gàn kó bẹ̀rẹ̀ sí kó má fi ọkọ ẹ̀ lẹ̀ fóbìnrin mọ́ òun ló máa jẹ́ kí n mú obìnrin wá sí ìdájọ́ lórí ìkànnì yìí èmi ò fọ́ọ̀sì èèyàn ṣe ṣàbàríkòlò ṣàbàríyọ̀yọ̀ lórí bíbà yìí o àwọn tó ṣe pọ̀ o tó o bá ti lè abide tó bá ti jẹ́ pé ẹlẹ́tàn ni ẹ́ tó bá jẹ́ ọkùnrin tó o bá ní okó ore torí wọ́n máa wá fún mi ní rìpọ́ọ̀tì tí okó ẹ bá dúró ore tó o bá ti ní okó ore tí okó ẹ ò débẹ̀ tó wà ṣú ọ̀fà ara ẹ pọ̀ síwájú rajà tó bá jẹ́ ọkùnrin obìnrin tó bá jẹ́ pé olùtọ́jú ló ń wá tó o fi lé dókítà lẹ̀ tó o lọ sílé ìwòsàn kó lọ wá olùtọ́jú o lọ sí social welfare kó lọ wá olùtọ́jú pé olùtọ́jú ọkùnrin ló ń wá pọ̀ síwájú kó lọ rajà àwọn tó wà lórí ìkànnì àwọn tẹ́jọ́ máa bẹ̀rẹ̀ tẹ́jọ́ máa enjoy ara yín tẹ́jọ́ máa tọ́jú ara yín ẹ fokó tọ́jú ara yín ẹjọ́ fowó tọ́jú ara yín tí Ọlọ́run bá kọ wípé ẹjọ́ máa take it to the next level pam but èmi ò ní promise mi ní tọ́ ẹ pé tí bá ti fún ẹ o dẹ̀ ti rọ́kọ ẹ worú àwọn méjì yìí sì kí sọ pé mo fún yín ọkọ àtìyàwó ni yín kóbìnrin yẹn ṣe bó ṣe ṣe kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ èmi ò kí ń tọ̀yàn kò sọ́kọ kankan bì kan kò síyàwó kankan bì kan tẹ́ bá jọ pàdé ara yín tí wà yín bá bára yín mu ẹ jọ ṣọkọ àtìyàwó ẹ take it to the next level tí wà yín ò bá bára yín mu kó ní kálukú pọ̀ síwájú kó rajà èmi ò ń tọ̀yàn tó o bá dẹ̀ ti ní oko ore oko àlùbáríkà tó o bá ti ní oko tó dúró ore tó ní veins àwọn oko tó ti rọ̀ àwọn oko tó ti di ẹ má wọrí ọjà alẹ́ ti dé má wá síbí pọ̀ síwájú rajà èmi fakọ sí ni mo ń fi akọ ṣe it's not compulsory akọ mo ń fakọ ṣe ni so pọ̀ síwájú kó lọ rajà àbí kó lọ sórí shabarikolo.com in tó bá ti mú ẹgbà ọ̀dọ̀ mi kọjá tó bá ṣe mánamàna mi ò ní gbà tó bá lọ sí orí shabarikolo.com lórí website ẹni obìnrin tó bá wù ẹ́ ló lè mú bẹ́ẹ̀ ẹ lè ṣe nǹkan tó bá wù yín bẹ́ẹ̀ ẹ lè lura ẹ lè máa dóra yín kẹ́ máa bẹ́ra yín pàpàpàpà nǹkan tó bá wù yín ní kẹ́ fira yín gún bẹ́ẹ̀ ní orí bíbà yìí o orí platform yìí èmi ò ṣeré o ó bá ti múyàn lórí bíi tètè ya ronú kó o tó wá ṣe ṣàbàríkòlò ṣàbàríyọ̀yọ̀ ronú kò mi ò force èèyàn bọ̀ má rò pé bí àwa lead obìnrin kan
on wà wá jálẹ̀ àbí wà dóbìnrin kan tán wà wá ní òbò ẹ̀rùn tó bù ẹ bá ti rùn jẹ́ kó bù ẹ ti rùn sí ẹ láti ilẹ̀ kó má wulẹ̀ do rárá má lọ pé ọkùnrin ká gbé ẹ lọ jẹ pepper soup á gbé ẹ lọ jẹja á gbé ẹ lọ sí Nigeria shop lọ ra nǹkan á wá di pé kẹdóra yìí wà wá máa lóun ṣe menstruation wàá fọ menstruation yẹn wàá yọ páàdì yẹn dànù ni wàá fọ òbò yẹn wàá yọ páàdì yẹn dànù tó o bá ti ní dó kó má gbowó olówó má gbowó wọn kò ní lè ṣẹlẹ̀ lórí platform yìí o tí mo mú wá nìyẹn shabarikolo.com. The number to call is +44 7404. Oh, ẹ jẹ́ ká gbọ́ tán. Kò tí mo yín sọ̀rọ̀ kò gbé aago mọ́ èmi náà lè ra filẹ̀ mi dẹ̀ mo wá wò pé àfẹjọ́ ẹ̀sùn ó níbi tó abẹ́rẹ́ tó lókun dì ní ó dẹ okùn gbógungun kó má níbi tó ti gùn wá yẹn sọ fún ibi tó ti gùn wá so that's why mo fi ń pè yín lónìí pé mi tí àrígbàdé pé mi rí obìnrin rí bẹ́ẹ̀ ló ṣe rí lára mi ó dùn mí dé ìṣàn orí kálọ́ sọ fún mi gbogbo torí gbogbo máìlì tèmi mi ò bílí pé a lè máa go to the extent débi pé káwọn sọ pé òun nígbà tó dẹ̀ tó pé àmì rò pé nǹkan tó need ìran mi ìdẹ̀fẹ́ fọ́ǹbù torí ibi tó ti wá torí ibi ọwọ́ tí tó ti wá èmi náà lẹ́wọ̀ èmi náà ti mọ̀ kí ni ìrìn wákàtí èmi náà ní sùúrù jẹ́jẹ́ mi kí n ra jókòó àlàáfíà ṣùgbọ́n tó ti ń ṣe nǹkan tí mo fẹ́ kí lèmi náà ń wá káàkiri èmi náà dé máa jẹ mo ń ṣiṣẹ́ wọn náà ń ṣiṣẹ́ iye pé bí a mo ní kó mo jókòó síbi kan pé mo wá fẹ́ mọ rísìn mo fẹ́ kẹ́ bá mi pé mo fẹ́ mọ rísìn tí ò fi wá gbé aago mi tí ò fi tàṣíbi mọ́ mi fẹ́ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó rí bákan tẹ́ bá rí bó ṣe máa ń pè mí mo máa sẹ́ndì orin ìfẹ́ èmi náà sẹ́ndì orí máa sẹ́ndì gbogbo bí ìgbà tó bá ti múra láti torí a tún pariwo pé ó tún sọ pé ọlọ́run lè ṣèjà látọ̀dọ̀ yín ká pé èmi náà sọ pé mi náà believe o tí mi wá ti jọ ń dùn àfi bó ṣe wá di òṣèré sọ fún mi jọ kan pé ó fẹ́ lọ rí wòlíì àwọn ó fẹ́ lọ rí kíní ní kí ló fẹ́ lọ rí wòlíì fún tí à ń sọ yẹ fún mi mo ní ṣé àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀ papọ̀ kò tiẹ̀ wá yé mi wá dàgbà jẹ́ pé mi rí obìnrin rí ó break heart tí mi gan kì í ṣe pé bóyá ó fine jù bọ́s ní àpò mi fọkàn sí tẹ́lẹ̀ mi tí wàá gbọ́kàn mi lọ sọ́dọ̀ ẹ̀ láti bí 2.5 years tí mo ti súnmọ́ obìnrin mu tí mo wá wò pé eléyìí àjọ máa wà àjọ máa gbé àjọ máa ṣe gbogbo nǹkan tọkàn mi ti ń wà lára ẹ̀ àbí àwọn ṣe ń pèsè ògbà àbí ó ṣe gba gbogbo náà ẹ̀ǹdẹ́ kò lè dó láàrin 10 minutes 20 minutes àti pè mí á ní kí n mò ń jẹ kí ló ń jẹ a máa wo fídíò a máa ṣe fídíò mímì rẹ rí agbèsí fídíò ó ní iṣẹ́ òmò gbogbo iṣẹ́ mi tí mo ń ṣe gbogbo ẹ̀ mo sọ fún gbogbo láìsí mo sọ gbogbo ẹ̀ fún òun náà ń sọ tiẹ̀ fún mi kí ló kàn dédé tí bóyá kó tiẹ̀ bá mi sọ̀rọ̀ pé nǹkan kan báyìí ló ṣẹlẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn mo ní kí n bí tó ń ẹ ṣe. Anyway bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ kí àyà wa bẹ́lẹ̀ kò bẹ̀rẹ̀ the number to call tẹ́ bá rí bọ̀bọ̀ ìbò ṣe dùn Olódùmarè ń gbọ́ tẹ́ bá rí bí bọ̀bọ̀ ìṣe dùn ó máa ga jù mí lọ lórí ìdúró Ọlọ́run Who is this person? Please stop sending me message. Send me voice note. I won't read your message. I've told you. The number to call is +44 7404 851234. I have about 10 more minutes. Gbogbo ẹ̀yin tẹ́ ti pè yé mi ò mọ̀ gbà tẹ́ pè. Ṣé kò ring ni? The number to call is +44 7404 851234. Ṣé kò ring ni? Ṣé máa lọ ni? Kí ló dé kò ring out ni? Wọ́n tó bá ti lókore àwọn èèyàn ní sorry brother Bernard tó bá ti lókore má pè mí o má pè mí o. Hello.
Hello, yeah. Hello, good evening. Ẹ kúrọ̀lẹ́ o, èmi ò gbóyìnbó. Ẹ káalẹ́. Ẹ káalẹ́. Ẹ jẹ́ ṣe látẹ̀rọ ingredient ni. Láti kí ni? Ẹ̀rọ ingredient. Ẹ jọ̀ọ́ ṣé ẹ pa Facebook yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ níbí. Ẹ lè máa gbọ́ méjèèjì at the same time. Simple instruction. The number to call is +44 7404 851234. Boom. Tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ pa Hello. Ẹ káalẹ́ o àǹtí mi. Ẹ káalẹ́ o. Hello. Hello àǹtí yín ká ẹ̀kọ́ ọ̀lẹ́. Ṣọ́kùnrin ló ń pè àbóbìnrin? Obìnrin ló ń pè, Kẹ́mi lórúkọ mi. Kí n dárúkọ ń bí, a máa ń fi okó àti òbò garnish orúkọ wa ni. À ń dárúkọ. Òkè òbò lórúkọ tèmi. Òbò lè jẹ́ orúkọ yín, òbò ṣe kíní kan ni. First time tí mo máa pè ní máa tiẹ̀ mú láìpẹ́ ẹ̀wọ̀ inú ẹ̀dẹ̀ ṣe mí. Bóyá nítorí pé ẹ fẹ́ wá jẹ̀fà tó bá pẹ́ ti wà lórí platform yìí dáadáa ni ẹ ti mọ bá ṣe máa ń ṣe lórí platform yìí. Mo máa ń pọ̀ lórí mo ti ẹ̀sán ní mẹ́sẹ̀jì kan tẹ̀sẹ̀ tó dá sí gan omi kan fẹ́ dárúkọ mi máa ń dá sọ̀rọ̀ yìí mo wà pẹ̀lú yìí dáadáa. Ọmọ ọdún mélòó lẹ́yìn? Mo pé 40 lọ́dún yìí. Ìgbà wo lẹ dókò kan gbẹ̀yìn? Àtìgbà tí mo ti wá sí UK láti last time tí ìdókò. Òbò yín àti gí pàtà. Òun ló dà. Ó dà báwo. Kí wá lorúkọ yín? Kí lorúkọ yín? Ẹ fi òbò garnish orúkọ yín fún mi. Òbò Kẹ́mi. Òbò Kẹ́mi. Ṣé mo kó mu? Nǹkan tí mo mọ̀ ṣe jù nìyẹn o. Ó wá jẹ́ pé ó rí okó ńlá. Ó yá, ẹ fún mi ní ẹ ṣí ẹnu bẹ́ẹ̀ ni pé ẹ mo kó fún mi. Kẹ́ wá fún mi ní ringtone pẹ̀lú ẹ̀. Tó bá wá lábò yín, ẹ láìkọ́ máa lábò yín. Mo máa ń láìkẹ́ ẹ. Ó yá, ẹ fún mi ọyàn, ẹ fún mi ní ringtone tó bá lábò yín. Tó bá wá ń doyin kọ́ tó kò yẹn dúró re tó ń doyin. Ṣé dáadáa wọnú ẹ wọ́n tàlẹ́ Òbò Kẹ́mi máa pè yín padà. Hello. Ẹjọ́ ẹgbẹ́hùn sókè tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ni pé wọ́n fọ̀ sí yín ẹ kúrò lórí fóònù mi ẹ sọ̀rọ̀ gidi bẹ́ni tó mọ̀ bòdó. Hello. Okó Fẹ́mi lórúkọ mi o. Okó Fẹ́mi lórúkọ mi o. Ọmọ ọdún mélòó ló kó Fẹ́mi? 43 years. 43. Ẹ sọ̀rọ̀ dáadáa sókè ẹ jẹ́ kó hùn yín jágere. 43. Níbo lẹ forúkọ sí tẹ́lẹ̀ tẹ́ ń jẹ́ ní mọ́mú? Okó Fẹ́mi 43 years. Òbò Fẹ́mi 43 years níbo ló ń gbé? Ìyàwó London. Ìyàwó ńkọ́ iṣẹ́ ńkọ́ ṣé oníṣẹ́? Àmọ́ níṣẹ́ lọ́wọ́. Kí ni size okó ẹ? Eh? 4 inches. Mi ò tiẹ̀ sọ ọ̀rọ̀ tó ń sọ ò ṣe kíní. Hello ma. Àǹtí mi gbọ́ yín mà. Ẹ má bínú jàre ẹ fún mi ní ringtone yẹn jàre mi fẹ́ rìn dì lórí platform mi mo ti cross it out. Ẹ fún mi ringtone. Mélòó lẹ lè dókó láàrin ọ̀sẹ̀? Mélòó lẹ lè dókó láàrin ọ̀sẹ̀? Tó bá ṣe dùn sẹ́yìn tó bá ṣe dùn mọ́yàn sí ni o. Ọ̀pẹ́ àbájọ tó bá ṣe dùn mọ́ ẹ sí ni kò ní bá ẹ̀yàn lè gbá o. Style wo lẹ like jù? Style wo lẹ like jù? Kò sí bá fẹ́ mi ò like ẹ̀sẹ̀.
Okay. ẹnu mọ́tò ní anywhere ní tó bá jẹ́ ẹ mọ̀ wípé ọkùnrin tẹ́ bá rí lórí bí wọn kì í ṣe dókítà mi ò lólùtọ́jú ń bí ẹni tẹ́jọ́ máa tọ́jú ara yín ni mi ní olùtọ́jú ń bí báyìí. mo ní pé tó bá ṣe mọ̀ ṣe sí mi nítorí tó bá ṣe mọ̀ ṣe sí. ẹgbọ́n àmọ́ ti kúrò lórí ìyẹn mi ní olùtọ́jú ń bí ẹni tó ẹjọ́ máa tọ́jú ara yín ni mo ní ń bí. àti ṣe láyé ẹsẹ̀ èèyàn tó kọ́kùnrin kan máa tọ́jú èèyàn ni ẹjọ́ fẹ́ tọ́jú ara yín ni nà. ẹ ṣe o màá tún padà pè yín o ẹ̀yin tẹ́ ń pè lẹ́ǹkan yẹn ẹ ń padà pọ̀ ọkùnrin yẹn kó má lọ bínú fífẹ́ pè pa. ó máa ń dákẹ́ pé direct àjẹ́pẹ́ wọ́n máa já yín dànù. hello àti mi. níbo lẹ ti ń pè. mo ń pè láti US o. níbo ni ní US. ní New Jersey. kí lorúkọ yín. wọ́n máa já yín dànù ṣé ẹ lè pè direct ni. ṣé ẹ̀yin ò lè pè direct tó bá ka yín lára ẹ pè direct wọ́n máa já yín dànù lórí WhatsApp. òbó níyì ni mo gbọ́ yín. wọ́n máa já yín dànù tó bá lè ti já yín dànù mi ní pè yín mọ́. mo máa pè é ok. ẹ pè direct torí wọn ò tẹ. hello. ẹ kálẹ́ máa. ẹ kálẹ́ ṣọ́ ọkùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin. ẹ kálẹ́ máa. ọkùnrin ni máa. kí lorúkọ onítọ̀hún. Òbówùmí. Òbówùmí bó lẹ ti ń pè. àti New York. ok ọmọ ọdún mélòó ló Òbówùmí. ó ń lọ pé 49. 14 ọmọ ọdún mélòó ni ẹ má fún mi ní ó ń lọ pé ọmọ ọdún mélòó ni yín. 49. ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. wọ́n wà ó wọ́n wá kódẹ̀dì ni o. ṣe rí kódẹ̀dì yẹn. bẹ́ẹ̀ni ma. ọmọ ọdún mélòó làwọn ọmọ yín. ìkan 17. ẹ̀yin àti ìyàwó yín jọ ń gbé ni. ìkejì 14. bẹ́ẹ̀ni ma. ok màá pè yín later. bọ́ọ̀ ti pẹ́ tí. hello. sísá ìkàlẹ̀. ẹ̀ka lẹ́ńbólẹ̀ tí ń pè. wálé lórúkọ mi mo sọ láti Paris mo ní ìdí obìnrin tó bá wà òkè. ẹni tó bá wà òkè in terms of kíni jàre. tó wá wà òkè láti mari ọ láti boyfriend àtẹfọ láti mari Paris mo wà mo dẹ̀ resident permit lọ. ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀ yìí. mo dẹ̀ nílẹ̀. ma. ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀ yìí. 44 years. ta kí lorúkọ yín ná. Wálé. ẹ kúrò lórí platform yìí àwọn dárúkọ ń bí ẹni tó bá ti dárúkọ ń bí báyìí ó mì pé kò sí lórí platform yìí tẹ́lẹ̀ ó fẹ́ wá jẹ gbádùn ni tẹ́ ẹ bá ti mọ roof platform yìí ẹ lọ síbòmíì à ń dárúkọ ń bí kí lorúkọ yín orúkọ wo ni mo fẹ́ fi store yín à ń dárúkọ ń bí. ọmọ ọlọmọ ẹ sọ mi ọmọ Paris. àwọn òun gbà yẹn mi ìgbà yín àlejò lẹ jẹ́ lórí platform yẹn máa lọ. mo gbọ́ program yìí lẹ́fí dé báyìí dé wa. irọ́ àlejò níyín ẹ bá jọ ọmọ onílé ẹ mọ nǹkan tá fi ẹ mọ bá ṣe ń ṣe lórí platform yìí. hello. Òbófẹ́mi ló ń gbà ní ìlà. èmi ò láìka ohun yẹn ni. ẹ má bínú. ẹ sọ̀rọ̀ fún mi bí ẹni tí okó ẹ̀ rinlẹ̀. yẹ ẹ ní mo London mo wà mo ní ìdí kójọ ẹ. ìyàwó ńkọ́ ìyàwó mélòó lẹni. ìyàwó ẹyọ kan ọyọ Naija mo ní ìdí kójọ ẹ mo ní iṣẹ́ lọ́wọ́. mo ń bọ̀ ẹ jẹ́ kí n tiẹ̀ dáhùn ojúlówó lóhùn náà before coded. hello. hello àti kẹ́kálẹ́. ẹ kálẹ́ o. Okókúnlé ló sọ̀rọ̀. ọmọ ọdún mélòó ló Kókúnlé. 45. ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. ọmọ wa ìyàwó àti túkàtúpẹ́. kí ló tiẹ̀ kàn mí tiẹ̀ wá ní bèrè ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ gan mú kò sí tó kàn mọ́. 45 òbókúnlé ń jẹ́. Okókúnlé. 45. níbo lẹ wà ní London. East London. gbàwo lẹ dóbò kan gbẹ̀yìn. ó ti tó 7 months báyìí o. ṣé yín kálẹ̀ ń bá sọ̀rọ̀ ṣe máa masturbate ni.
Yeah. Okay. Ṣé wá lè rántí ìwò ojú òbò báyìí? Mo lè rántí. Ṣé máa ń lábò? Máa là. Ẹ ṣe ẹnu pẹ́ ń lábò fún mi. Kí ni? Kí ló tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ń fatẹ́gùn? Ẹ ṣe ẹnu ẹ jẹ́ kó loud. Now, ẹ ti wá rí òbò tó dúró re tẹ́ ń do lọ́wọ́ tẹ́ wá fẹ́ damira. Ẹ fún mi ní sound bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ damira pé òbò yẹn dúró re ń do lọ́wọ́ ẹ ti wá wà ní peak ẹ fẹ́ damira ẹ fún wa ní sound. Okay. A pè yín padà. Hello. Ṣé rí ẹ̀yin tẹ́ ń pè mí ṣeré. Ẹ má má jẹ́ kí n ṣépè fún yín pé tẹ́ bá jọkùnrin oko yín máa dágbére fún yín. Tẹ́ bá jóbìnrin òbò yín máa díbì tàdán. Ẹ sọ fún yín. Hello. Hello. Ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tẹ́ bá really serious pé fẹ́ pè ẹ pè direct because bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó ń pè direct ajá yín dànù. Okay. Ṣẹ́rí. Hello. Yeah, nǹkan oróòdè mi fún jáì ló jẹ́ bá sọ̀rọ̀ yìí. Mi ò òde ẹ̀ mo ní mo máa pè padà ni mo ní káwọn olójúlówó èbò sì dúró ná. Ojúlówó náà. Hello. Hello, Annika. Mo ń gbádùn yín bolẹ̀ tí ń pè. Orúkọ mi ni Okòhùn mi láti Amẹ́ríkà. Láti bo? Láti Amẹ́ríkà mo ti ń sùn. Níbo ni l'Amẹ́ríkà? Láti Indiana. Indiana. Indianapolis. Ọmọ ọdún mélòó ni? 49 years. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń wá? Àwa òbò tó lẹ́nu òbò náà. Kí ni ẹ máa irritate mi tẹ́ bá ń sọ fún mi pé ẹ̀ ń wo bò mi mọ̀ why. Ẹ pè mí padà. Ó máa irritate mi, I don't know why. Hello? Àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ gan mi ò. Àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ gan mi ò dá wọn lóhùn. Jẹ́ ká ẹ̀ pé àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ń fọ̀ sí wọn. Tó mọ̀ ọ̀rọ̀ sọ gan mi ò dá wọn lóhùn. Wọ́n fọ̀ sí ẹ pè ní. Ó lọ síwájú kó lọ ṣe kínní. Ẹ ló jàre ẹ gbóhùn sókè. Ẹ sọ̀rọ̀ síta. Ẹ kálẹ́ jàre kí lẹ fẹ́. Ẹni tó rọ̀ bá ká lára ó máa pè direct ni wọ́n ń jayé dànù ni. Hello. Ẹ kálẹ́ jàre kí lẹ fẹ́. Okó mú ìwà ló sọ̀rọ̀. Ọmọ ọdún mélòó ló kó mú ìwà? 42. Kí ló fẹ́? Kódẹ̀ ni mo fẹ́ máa. Àwọn kódẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sí fẹ́ àwọn tó sì fẹ́ relationship lọ. Hello. Hello. Yeah. Hello ma. Yeah. Ẹ kálẹ́ o. Spain kọ́ lẹ ti ń pè yìí. Láti sí mo ti pè Spain. Yeah, kí lẹ fẹ́? Obìnrin náà mo wà náà. Kò ní máa náà sọ̀rọ̀ náà mo wà náà. Hello àti Yínká. Mo ń fakọ sí kinní gini. Yes, sáré mo ń gbádùn yín jàre. Hello àti Yínká. Ṣé obìnrin ló ń sọ̀rọ̀? Òbókẹ́mi ló ń sọ̀rọ̀. Àwọn kódẹ̀dòbò yẹn mi ò sọ̀ sí wọn o. Òbókẹ́mi ló ń sọ̀rọ̀ mà. Ẹ gbàgbé ẹ̀mí mo ṣe ń dì pẹ̀lú wọn. Ẹjọ́ nítorí Ọlọ́run àwọn tó ní ìkọ́ṣe la fẹ́. Hello.
Okomu Iwa ló sọ̀rọ̀. Please. And if for coded now, just hold on. Mi ti ṣe yẹn. Shabarikolo, Shabariyọyọ ni mo ṣe lọ́wọ́. Mi ti gbede, mi ti ṣe coded. Mo ṣe máa ṣe bọ̀ mi ti ṣe. Ẹni tó bá rí lìkan lára, ó máa pè ní direct ni. Tó bá rí lìkan lára, ó máa pè direct ni. Mo jẹ́ kẹ́ dúró èyí tẹ́ ń pè lórí WhatsApp. Tó bá rí lìkan lára, wàá pè direct. Hello ma. Yeah. Hello ma. Hello Yami. Ẹ kálẹ́ ma. Yeah, okay. Inú mi dùn pé mo bá ń sin ká. Ẹ fi story ilẹ̀, ẹ go straight to the point. Mo need ọkùnrin gidi. Àwọn rules, àwọn nǹkan tí mo ní kẹ́ má máa sọ lẹ́ ń sọ. Mi ṣe fẹ́ dọ́kùnrin gidi mọ̀. Hello. Ẹ kálẹ́ ìyá mi. Ẹ bọ̀ ẹ bá pè direct ọmọ máa já yín dùnú ni. Kí lẹ sọ? Ẹ pè direct ni wọ́n máa já yín dànù. Okay. Àwọn ẹ má máa sọ story fún mi. Mo fọkùnrin gidi bí àlè mi fẹ́ dọ́kùnrin gidi mọ̀. Ṣọ́kùnrin gidi máa ń kọ́ sórí ni. Hello. Hello, àbí ẹ kálẹ́. Ẹ kálẹ́ jàre bàbá mi, kí lẹ fẹ́? Ìyá ọkọ dá mi láre ló ń sọ̀rọ̀. Kí lẹ fẹ́? Ọmọ ọdún mélòó ló kó dá mi láre? Ìyá àti máa yẹn. Ẹ hold on bẹ́ẹ̀ yẹn náà, ẹ hold on, ẹ má lọ. Hello. Àǹtí Yínká. Sá. Ẹ káàsán. Ẹ káàsán. Àti New York mo ti ń pè. Ok, ọmọ ọdún mélòó ló ń sọ̀rọ̀? 37. Ẹ́? 37. Mi ìfẹ́ èjì yẹn. Mo ń gbọ́ o. Hello. Ó kó dá mi lára ọmọ ọdún mélòó? Yeah, 39 years. Mi ìfẹ́ èjì yẹn ṣì lọ sórí street ẹ̀ sì rí yẹn. A ní àwọn tó wà lonely, àwọn àgbàlagbà tó wà lonely, àwọn tó jẹ́ pé wọn kò easy fún wọn láti rí ọkùnrin àbóbìnrin, àwọn ni mò ń ṣe ṣùgbọ́n tó kó wọ́n sì dúró re. Hello. Hello ma. Yeah. Èmi tí mo pè ń fẹ́. Because èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ mọ ọkùnrin re, mi ò lọ́kọ lórí platform yìí. Ìwà ẹ ló máa wá ọkọ fún ẹ. Mi fẹ́ máa gbọ́ ẹ wọ́kọ fún mi. Mi ìlọ́kọ, mi ìlọ́kùnrin re. Ìwọ ló máa fúnra rẹ̀ mọ̀ bóyá ọkùnrin re leléyìí. Tó máa mọ̀ bóyá mo fẹ́ dúró ti eléyìí. Èmi ò lè sọ pé ọkùnrin re leléyìí. Ó ti yé mi mà. Okay ma. Mo ní mo ti gbọ́ ma. Ọmọ ọdún mélòó lẹni tó sọ̀rọ̀? 36. 36. Ọmọ mélòó ló ti ní? Méjì. How old ni wọ́n? Ìkan 14, ìkan 2 years. Ìkan 2 years. Báwo ló ṣe wá fẹ́ cope pẹ̀lú relationship pẹ̀lú ní 4 years? Bàbá ẹ̀ ńkọ́? Bàbá àti depart. Ó dẹ̀ tí wá ọmọ 2 years. Báwo ló fẹ́ cope pẹ̀lú ọkùnrin pẹ̀lú ẹ̀? Olùtọ́jú ló ń wá. Ó máa bá tọ́jú ọmọ yẹn. Èmi ò ní yẹn bí. Hello. Àti Yínká. Ma. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Oko tún mi ṣe ló ń sọ̀rọ̀. Okay. Láti Nàìjíríà. Okay. Ọmọ ọdún mélòó ló kó tún mi ṣe? 38 years. Ọmọ mélòó lẹ ti ní? Mi ò má rí mi ò bímọ rí o. Mo ní disappointment last year. Okay, 38 àbí? Bẹ́ẹ̀ mà. Ṣé èèyàn pupa ní àbí èèyàn dúdú? Èèyàn dúdú tó fine tó dúró déédéé ńlẹ̀. Ó mà ṣe o. Ọmọ ìlú wo ni? I'm from Ekiti. Ó mà ṣe o. Ẹni tó dẹ̀ fẹ́ obìnrin tó fẹ́ ìyàwó kejì, èèyàn pupa ló ń fẹ́. Ó lóun fẹ́ tó pupa bí èmi báyìí tó dẹ̀ jẹ́ ọmọ ìlú mi. Rárá mi ìṣọwọ́ pupa ọmọ dúdú ni mí o. Ẹ lè bá mi réyàn tó nídìí ọmọ dúdú náà. Ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn má lọ. Hello. Hello. Òbó ṣẹ̀dá mi ló sọ̀rọ̀. Mo ń bọ̀ ẹ pè mí padà, òbó ṣẹ̀dá mi ẹ pè padà. Hello. Oko tún mi ṣe. Ma. Ìgbà wo lo dókòkò gbẹ̀yìn? Last year. Ẹni tó dún ẹ̀kọ́.
àwọn náà láti depart yẹn. Oh God. Fún mi ní ringtone. Èwo ń bẹ àbí ṣé tí bá fẹ́ sọ́ọ̀kì oko àbí? Fún mi ní tó bá fẹ́ fún mi ní tó bá fẹ́ sọ́ọ̀kì oko. Fún mi ní tó bá fẹ́ tó bá lá òbò ẹ àti tó bá ń dó ẹ lọ́wọ́. Fún mi ní ringtone. Ìmà tí bá fẹ́ sọ́ọ̀kì oko wà tí bá kọ́kọ́ gbé adé ẹ̀yẹ sẹ́nu wàá máa ṣe báyìí. Tó bá líkì máa máa ṣe bébí mo máa fọwọ́ mi méjèèjì máa fi òdì orí ẹ̀. Màá máa fi nails ni màá máa fi scratch orí ẹ̀ màá máa ṣe màá máa gbé díẹ̀ pàdé ẹ̀ pọ̀ tó bá wá ń dé mi màá máa ṣe baby I love this I'm enjoying this you are killing me you are the best. Oh my gosh. Ẹ bá tí wá fẹ́ dà nǹkan. Tó ti bá fẹ́ come yẹn máa máa ṣe. Baby, I'm coming. Okay, ó ti pass. Oko tún mi ṣe 38. Èkìtì. O dẹ̀ má rìrì. Ó ti pass. Màá pè ẹ́ padà. Okay, ma ẹ ṣe ma. Ṣé kò lo bẹ́ẹ̀sì? Ma? Èkó lo bẹ́ẹ̀sì? No, Èkìtì. Okay, màá pè ẹ́ padà. Oh, okay. Now I want people, àwọn tí mo fẹ́ kọ́ pé láti America wọ́n ti ń pè fún ara wọn. Yes, ma. Yeah, fún ara yín ẹ̀yin kí lorúkọ. Ẹ má dárúkọ yín, ẹ garnish orúkọ yín ni o. Ẹ garnish orúkọ yín ṣe mọ̀ pa ní rule lọ́kẹ́ ẹ̀. Mo mọ̀ pé yìí ti tẹ̀lé mi ti pẹ́. Okoyemi ló ń pè o. Níbo lẹ ti ń pè? Ìlú wo lẹ ti ń pè? Láti Florida láti Miami. Ọmọ ọdún mélòó ni yín? Ọmọ ọdún mélòó ni yín? Yes, ma. Ọmọ ọdún mélòó ni yín mà? 58. 58. Ìgbà wo lẹ dókò kọ gbẹ̀yìn báyìí? Láti April. Gbogbo gan ti jí pàtà. Rárá kò jí pàtà. Yìí tẹ̀ ń pè wọ́n lé fún mi lẹ̀. Hello? Kí lẹ wí mà? Ó yẹ fún mi ní ringtone. Thank you. I love you. Thank you. Give me more. Thank you. Èwo lẹ wá like jù nínú lílá, dídó àti kíkọwọ́ bọ̀? Èwo lẹ like jù? Finger ni mo like jù. Finger àti lílá. Àti lílá. Okay. Bẹ́ẹ̀ ni mà. Okoyemi, Florida, Miami, 58 years. Obìnrin. Yes, ma. Okay. All right, ma get back to you. Ó ní èèyàn kan tí mo Arókóyọ̀ yẹn tó pè mí sí. Sister Yinka, Hello. Hello, Aunty Yinka. Sir? Òbó ṣe mí lóore ló sọ̀rọ̀. Okay. Mo ní Mo ń gbọ́ yín. mo ní 50 years ní mí láti US. Níbo lẹ wà ní US? Texas. Houston. Báwo lẹ ṣe jìnnà sí Florida sí? Ó jìnnà. Okay. Oh my God. Bá try láti máa bá mi pè direct. Àwọn tó ń pè direct yìí wọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ pé máa try láti máa bá mi pè direct. Àwọn tó ń pè direct wọ́n ń cut yín off. Èmi ń gbọ́ yín. Wọ́n máa cut yín off fún sí torí mo cut èèyàn off fún yín ni. Tó bá ti wọlé sí mi ní cut èèyàn fún yín ṣẹ́rí. Wọ́n cut yín off, that's it. Hello? Hello, ma. Yeah?
Oko tí mo ṣe ló sọ̀rọ̀ láti Nàìjíríà mà. Hold on, just hold on bẹ́ẹ̀. Hello? Hello, àǹtí mi jẹ́ wa pa. Mo wà o. Àwọn gbádùn àwọn program yìí. Àfọ̀bọ́ládùn ló ń sọ̀rọ̀. Àfọ̀bọ́ládùn náà. Ọmọ ọdún mélòó ló bọ́ládùn? Bẹ́ẹ̀ni, ṣe rí gbogbo ọmọdé ọmọ tó ń sọ pé ọ̀rọ̀ fẹ́ okó tó dẹ̀dì àbí yóò kó dẹ̀dì. Èmi ò fẹ́ kó dẹ̀dì òbò tó láàbù ẹ jáde. Òbò tó láàbù lè fẹ́. Òbò tó láàbù tó máa jáde síta. Mo rí ni pé kí n pariwo kọ́ ayé mọ́ òbò tó láàbù ẹ̀wọ̀n yan bíi flaky dídò owó ọwọ́ bíi irú ọ̀kan bẹ́ẹ̀ gẹ̀gẹ̀ máa ń láì kàn jí mi ẹ̀ jáde. Tí calls bá ti pọ̀ báyìí ó máa ń disturb mi, ó máa ń disorganize mi, mi ò ní mọ nǹkan tí mò ń ṣe mọ́. Mi ò ní mọ nǹkan tí mò ń ṣe mọ́. Hello? Ṣẹ̀rí tó bá ti sọ̀rọ̀ tí bá ti block yín báyìí àràkú laṣọ gbágigbá gáun ni. Hello? Hello, kí lẹ fẹ́? Òbò Òdùnú ló ń sọ̀rọ̀ láti Nàìjíríà. Ọmọ ọdún mélòó ni? Ọmọ 53. Kí ló dé? Gbà ó lẹ dókò kan gbẹ̀yìn. Láti 2019. Irọ́ òbò yẹn á ti gí pàtà. Ẹ kọ́kọ́ lọ máa gírísì ẹ̀ náà. Ẹ lọ máa gírísì ẹ̀ náà kẹ́ tó padà wá. Mo máa ń máa ń ṣe ara mi. Kí ló dé? Ẹni tó doyin last ń bolo wà. Ẹ̀mí àti òjò tí mọ́ ni mà. Kí lẹ ti porúkọ yín náà? Òbò Òdùnú ni mà. Òbò Òdùnmí? Òdùnú, Òbò Òdùnú. Òbò Òdùnú. Bẹ́ẹ̀ni. Ẹni 53 ni yín. Bẹ́ẹ̀ni mà. Ẹ fún mi ní ringtone. Oh my God. Oh, I'm sorry. Yeah. Oh, good. Give it to me. Okay, ẹ ṣé. Bọ̀bọ̀ tó tiẹ̀ ń sọ pé òun fẹ́ dòdì lówó yìí. Tó bá rí ìdìdòwò gan ṣóun lè. Hold on, Yami. Hold on. Hello? Yes? Mi ò wá okay o. Until tí n bá gbọ́ lẹ́nu yín because mo ti lérí ilẹ̀ òde yín gan. No, me like your attitude. Anyway, jẹ́ ṣe show tán náà. Màá pè yín padà tí bá ṣe show tán. Hello, mo ń gbádùn yín. Ẹ kúrò lẹ́jàre ìyá mi. Òbóhùnmí ló ń sọ̀rọ̀ láti New Jersey. Láti New Jersey. Òbóhùnmí? Yes ma. Yeah. Ọmọ ọdún mélòó ló Òbóhùnmí? 57. 57. 5. Bẹ́ẹ̀ni. Okay. Òbóhùnmí. Ìgbà wo lẹ dókò kan gbẹ̀yìn? Ẹni láti New Jersey. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ dókò kan gbẹ̀yìn? Ìgbà wo lẹ dókò kan gbẹ̀yìn? Last year April. April last year. Òbò àti gí pàtà. Not really. Àfọ̀ kò lè dí pàtà. Ṣé ẹ ṣì rántí? Àríyàn náà ni. Láti New Jersey. Ṣé ẹ ṣì rántí ring? Mo bá yín sọ̀rọ̀ lórí kiri náà. Ṣé ẹ ṣì rántí ringtone? Ẹ fún wa ní ringtone. Ó yẹ àgbàgbé yẹn. Ẹ fún wa ní 57 àbí? Ẹ fún wa ní ringtone. Ṣé ẹ̀yin lẹ wà nínú picture ibẹ̀ ṣe beauty by? Bẹ̀ ṣe beautiful by? Okay. Ẹ fún wa ní ringtone. Ringtone. Oh my God. Oh my God. It's Manio. Yes. I'm coming. Ṣé rígítò pé wọ́n ń doyin nìyẹn tó bá wá ń la yín kọ́? Ìyẹn ò tiẹ̀ ṣe kó rárá. Ẹ fún wa, ìyẹn gan mo fẹ́. Ìyẹn gan ni mo fẹ́ tó bá ń la yín lọ́wọ́. Oh
my God. Yeah, so by then you will hold his head. By then small. It's more planet about why I could say. Okay. Ẹ tún fún mi ní ringtone yẹn padà sí. Ẹni tó ń pè mí láì béèyàn ṣe pé kí ló dé ẹ dẹ̀ ń pè bẹ́ni pé fẹ́ pa mí kí ló ṣẹlẹ̀. Àǹtí mi ẹ má bínú ló mọ̀ pé apọ̀ ní kíní nǹkan nìyẹn ó ń dáwó mo wà lórí kọ̀ọ̀kan náà ẹ dẹ̀ mọ̀ pé mo wà lórí kọ̀ọ̀kan ń pè wọlé ni mo gbádùn. máa kọ́ọ̀tù máa fẹ́ gbà nípa náà mi. Ẹ ló jàre ìyá mi. Oríṣiríṣi máa wá that time tó bá ti tó period yẹn. Ẹ fún mi láwọn ringtone yẹn ẹ fún mi àwọn èèyàn gbádùn ẹ fún wa sí. Yeah. Oh, baby. Oh my God. Oh my God. Oh, oh, oh my God. Oh my God. Oh, hold me. Okay, ẹ ti pass New Jersey. Obohunmi New Jersey 57. Wàhálà ẹ ti pass. Ẹ pass. Màá get back sí yín. Okay. Bọ̀bọ́ yìí agent lọ gbọ́ tẹnu ẹ̀ gan. Bàbá ní kó fún wa ní ringtone sìn bóyá ló máa mọ̀ bodo ẹ jẹ́ gbọ́ tẹnu ẹ̀. Hello. Ẹ jẹ́ gbọ́ tẹnu yẹn fún wa ní ringtone tẹ́ bá robot tó ṣẹnu re. Ayo ringtone ṣe lílá ni àbí títí kabodi. Ẹ kọ́kọ́ fún wa ní lílá. Ẹ fún wa ní lílá. Lílá okay ṣẹ̀mọ̀ náà tí bá ẹ lọ like ń da ẹ má sọ̀rọ̀ jù ẹ lọ ẹ ti dá ṣe wá ẹ má la. Okay. It's nothing. Don't do much to enjoy it. Baby, are you enjoying it? You want deeper? Ẹ tún máa ń sọ̀rọ̀ tẹ́ bá lábò lọ́wọ́ ni. Àti ni ó ń gbọ́ fún ládùn ní ẹ̀kọ́ ládùn fún àbẹ́. Okay now ó yá ẹ ti wá rí ìdí tó dúró ore tẹ́ ń dó lọ́wọ́ ẹ fún wa ní ringtone. Tí bá tó wáyé pé ìdí gangan ni àbá ẹ̀kọ́ wá lọ jẹ́ lọ́ọ̀kì ni àǹtí mi tí bá kọ̀ máa fún báyìí màmá ṣe slow and steady. Okay ẹ fún wa ní ringtone. Baby, are you enjoying it? You are too sweet, baby. Take it. Do you want it faster? Oh. Are you enjoying me? No, ẹ ti fẹ́ kọ̀ mo. Ẹ ti wá fẹ́ kọ̀ mo sí ó yá. Ẹ ti fẹ́ kọ̀ mo fún wa ní ringtone. Baby. I'm coming. Wait, I'm coming. Ẹ̀rù ń bà mí àti fún yín lóbìnrin ẹ máa bòbò àwọn ará platform mi jẹ. Ara mi ti pẹ̀ta ó ti tó ọ̀sẹ̀ mẹ́ta tí mo ọ̀sẹ̀ mẹ́ta ń tẹ́jọ́ lọ́sẹ̀ mẹ́ta ń kọ́ ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀dẹ̀ ẹ̀ṣọ́ bẹ́ni bí ọdún mẹ́ta. Àti mi tẹ́fẹ́ gbọ́ fún àti fún yín tẹ́fẹ́ gbọ́ ọlọ́run ọ̀sẹ̀ mẹ́ta tí màá tẹ̀yọ́ jẹra wa àwa márùn-ún ni wa so ẹ má ẹ̀ka lọ sódì bẹ̀rẹ̀ lẹ́nu. Ẹ̀yin márùn-ún báwo kò yé mi o ẹ sọ fún mi. Àti mi mo fi tó tóbi ọlọ́run búra àwa márùn-ún obìnrin ìgbó kan ọkùnrin mẹ́ta ọmọ ìjàmú kan àwa márùn-ún club la lè fi ra wa. No explain ẹ fún mi obìnrin mélòó. Obìnrin méjì ọkùnrin mẹ́ta. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá lọ dó àwọn obìnrin yẹn. No tó ṣe rẹ̀ ní pé ọ̀rẹ́ mi yẹn ọmọ ìjàmú yẹn wá kí so ó wá gbé wá sọ̀rọ̀ àwa mẹ́ta wá lọ sí club. Bàbá wa mẹ́ta wá lọ sí club àti wá pàdé ọmọ ìgbó kan òun àti ọmọ Ghana ọkùnrin kan so gbogbo wa láti bẹ̀ bàbá kò ní club a lọ sí McDonald a lọ jẹ supervisor táyé fún wọn ní pé ok àlọ́ ilé ẹ̀ṣọ́ máa tẹ̀lé wa tó ìwọlé nìyẹn so bàtúndì ẹ̀ wọlé so bọ̀bọ̀ ìgẹ́ ìjàmú yẹn ó sọ fún pàdé mi yẹn pé bọ̀bọ̀ yẹn ó ráyè o so ẹgbẹ̀rún mi nìkan ní ọ̀ní obìnrin láàrin wọn so ilé mi lọ́jọ́ wà so bọ̀bọ̀ yẹn wá lọ bá èèbó yẹn ní pé àfẹ́ṣe ilé ó lọ bá bọ̀bọ̀ yẹn níta nípa àfẹ́ṣe 5 song
so tí gbogbo ọ̀hún jẹ́ gbogbo ìgbà tí mi wà ní yàrá so tán ṣe dé báyìí tán ṣe kọ́ra tí òwò náà márùn ọlọ́run gbà tí mi tí bá kúrọ́ uk náà wà gbogbo nǹkan tí bá kúrò èkó dé àwọn márùn ẹ wò ẹ gbàgbé láì ń bẹ gbogbo ọtọ ẹ wò àti ẹ kàn máa sọ lọ. no ẹ̀yin márùn ní ẹjọ́ wà nínú yàrá yẹn gbogbo yín wá ń dóra yín ọkùnrin 3 obìnrin 2. bẹ́ẹ̀ of course gbogbo wa nǹkan tó jẹ́ ìgbó yẹn pẹ̀lú gbogbo gàdá yẹn nǹkan tó kúrò nílé ọtún kọ́ àmẹ́ta tó kù àtúndóra amọ́jú ni. Ogbó kan ò lè ka yín mọ́ ẹ̀ lè dá irú yín ò lè dá bódóbìnrin kan mọ́. Àti mi ẹ máa ń ṣe ara ti dín pẹ̀tẹ́ ẹ̀kọ́ fún ní ọ̀hún bí ọ̀hún ìyá tọkàn nídìí fámísì ẹ ti yé yín. Ti yẹ mi ò fẹ́ ọmọ 20 èmi fún ọmọ 30 ó ti yẹ ọmọ bí àwọn ìyá 40 50 yẹn ó ti ọ̀hún yan bí Rónkẹ́ Òdùsọ̀yà àwọn. Abíbáyé kúkú get in touch pẹ̀lú Rónkẹ́ Òdùsọ̀yà. ẹ máa get in touch pẹ̀lú àgbà mi ti dé bẹ́ẹ̀ lẹ́mìtì mi ti dé bẹ́ẹ̀. Ó ti yé yàrá. Máa bá yín sọ̀rọ̀ later. Hello. Ṣeré lè tún pè mí ṣeré tí bá block wọn sí nǹkan tí tẹ̀yin Naija ẹ ti fẹ́ máa bí mi nínú o ẹ̀yin Naija tí mo fẹ́ ra máa ṣe díẹ̀díẹ̀ ṣe rí pé ti fẹ́ máa bí mi nínú sìn kí ló ń pè mí ṣeré fún. Ó léèyàn kan tí mo fẹ́ fi pa ń bọ̀. Mo ní up till now ó tí robìnrin ni ṣé mo fa àwọn obìnrin kan ṣakọ lórí platform mi rò pé mi ò mọ̀ ni mo mọ̀ ẹ́ náà. Sáyẹ́ńtà mi fobìnrin ṣakọ ọlọ́run mọ̀ ó fobìnrin ṣakọ ó ń pìkì ni mẹ́wàá mo gbọ́ voice note ẹ mo kàn mọ́mọ́ má dẹ̀ lóhùn ni mo kàn mọ́mọ́ ignore ẹ ni mo ní nọ́mbà ẹ mo save nọ́mbà ẹ. Mi ò ṣàánú o ọlọ́run ní dáyé ọ̀ bàjẹ́ mo ń ṣakọ ni ṣe bó ń ṣakọ ó rò pé mi ò dá ẹ mọ̀ ni mo dá ẹ mọ̀ bàjẹ́ bàjẹ́. Tó fẹ́ kí n dárúkọ ẹ ni kó bá lè mọ̀ pé mo mọ orúkọ ẹ bàjẹ́ mo mọ̀ ẹ́ dáadáa. Àwọn wo ló ń pè bí ẹni máa kú ìgàn ẹ ní sùúrù hello ma ẹ ní sùúrù mo ń sọ̀rọ̀ lórí WhatsApp lọ́wọ́ ẹ pè mí padà hello. Mo dá ẹ mọ̀ èmi gan náà àsìkò àti ṣakọ ti wá dé ó fa àwọn obìnrin ṣakọ dáadáa lọ máa dó sátífíkẹ́ẹ̀tì ẹ. Àwọn iṣẹ́ tó ń ṣe nǹkan kan àwọn skul yẹn lọ máa dó sátífíkẹ́ẹ̀tì ẹ. ẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀yìn ẹjọ́ ìṣàánú fún mi ẹ ṣàánú fún mi tí bá rí ọmọ tó dúró tó rẹ káwọn afẹ́ra ṣùgbọ́n for now ẹ ṣe sọ. o tí ro obìnrin láti bí ọdún méjì o rí pọ́bìnrin ò easy láti rí bẹ́yìn o rò pọ́bìnrin jù ìṣàkọ kọ́kọ́ lọ sọ 200 pound fún mi náà àkọ́kọ́ sọ 200 pound fún mi punishment. Kọ́kọ́ lọ sọ 200 pound fún mi punishment nìyẹn náà ká tó kọ́kọ́ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé wà lórí program báyà sí ká? Ó wà lórí program. Tẹ̀yìn jẹ́ ká máa bẹ́tò lọ máa fún yín Ọlọ́run. Níbo ló wà lọ? Máa fún yín. Mo mọ̀ pé Canada ló wà níbo ló wà Canada mo wà. Èmi kò ń farabalẹ̀ mi fẹ́ kóbìnrin kankan lórí fún mi. Torí ẹ̀mí fẹ́ tún gbégbékúgbé. Mo máa ń gbọ́ program yìn gan mi ò ṣe ìranù Ọlọ́run ṣùgbọ́n mo ń tọ́ láti lè sọ pé mi ò tó ti mọ́mọ́ ẹ wá. Ọmọ mi ti ń bọ̀ àwọn ti fún ní visa so ó ń bọ̀. Ọmọ ọdún mélòó ni ẹ sìn iná. 44 mo lọ ń sìn October máa ń sọ 44. So níbo ló wà ní Canada? Mo wà ní Toronto. Ok máa gẹ́ bá a sí ẹ àmọ́ èmi á gba 200 yẹn máa gba 200 yẹn máa fowó omi ṣàn ẹ́ lọ́wọ́. máa san fún yín ẹgẹ́tì ẹ̀ pè mí àti ká máa tún sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣe gan-an Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ ṣe. All right, I will call you back. You look good anyways. You look so good.
ẹ ṣeun mà ẹ ṣeun ẹ ṣeun. mo ti fẹ́ máa lọ́lé níta yìí. Hello. mo kàn fi kọ́ ọjà kan wọ́n ti jí ó sú mi. Hello. 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 Ó ti jí ó sú mi, man. Hello. Hello ma, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Yes ma. Àǹtí nǹkan àtijọ́ láti máa ń pè yín ẹ̀sà náà wá young guys náà ẹnu tiwa náà gbẹ ẹ̀yìn tí wàá wẹ̀ láti kéré jù àwọn ìgbà láti mọ̀ bòdó. Ẹni sùúrù òkú òbò ẹni sùúrù. Hello. Hello àǹtí mi ẹ kálẹ́ mà. Ìyá mi ṣàlàáfíà ni. Àǹtí fẹ́ mà. Okay. 47 àbí 47 Manchester. Bẹ́ẹ̀ni mà. Okay. Wọ́n gbọ́ bẹ́ẹ̀ yẹn. Èyí ó dà pé ọkọ̀ béèrè ẹ lọ́wọ́ mi. 47 Manchester. I will get back to you. Okay ma, thank you ma. Love you auntie. Love you too. Hello. Ẹ̀mí mo pẹ̀lẹ́ ẹ̀kọ́ àti ẹ̀ka. Kí lẹ tún wá ń pè fún? Láti Texas. Ní ipò ìdàrẹ́. Okay. Kí ọmọ ọdún mélòó ni yín náà? 50 ni mà. Kí lorúkọ yín? Òbó ṣàánú mi. Òbó ṣàánú mi. Òbó wá mi rí mo pè lẹ́ẹ̀kan mi ìrántí kọ́ lẹ́mọ̀ sí. Òbó ṣàánú mi, Texas. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ dóbò kọ gbẹ̀yìn? Ó ti lé ní bí 2 years sí yọ. Kí ló dé tẹ̀ ń parọ́ yín kálẹ̀ ń bá sọ̀rọ̀ náà? Ṣé ẹ ń ṣe sópì ni? Mi ò. Bẹ́ẹ̀ni. Ok, ẹ ṣe sópì. Mi ò rọ́mọ tó ní láárí ni. Kí ló dé? Ìyàwó òsì tòsí ni. Bó ni ìyàwó wà? Nàìjíríà. Ẹ̀yin nìkan lẹ wá wà l'Amẹ́ríkà? Bẹ́ẹ̀ni. Òbó san. Mo gbìyànjú láti mú wọ́bẹ̀ kò tí ì wọlé kò tí ì bọ́ sí. Ok, máa get back sí. Ẹ ṣe. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ìkànnì yìí, àwọn tó ti pè tẹ́ bá fẹ́, you can call me back and let me know. Mo mọ̀ pé èèyàn kan ti pè fún Arókóyọ̀. Obìnrin tó pè fún Arókóyọ̀ yẹn, jẹ́ kí n fi síwájú ẹ̀. Hello. Hello àti Yinka. Kí ló dé? Ẹ̀ṣẹ̀ mú Colorado tán ni. Ẹ káalẹ́ mà. Ṣé ẹ̀ṣẹ̀ mú Colorado tán ni àbí kò lóòsì lẹ́mu? Rárá o. Ẹ lẹ ṣe wá ń sàn báyìí. Hello àti Yinka. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Ọlọ́ba ọlọ́run mi. Ń bá mi. Ọlọ́run gbàgbà yìí. Àṣẹ Olódùmarè. Mo láì di prógámù tẹ́ ṣe lónìí. Ẹ ṣeun. Nípa àwọn obìnrin tẹ́ sọ tẹ́ bá mi sòtọ̀rọ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà pílátífọ́ọ̀mù. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ibi tó ń lọ. Kò mọ tó nǹkan tó dẹ̀ fẹ́ kò sí sọ jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn scammer ni wọ́n. Ẹ ṣe gan. Àwọn gan. Anyway, mi fẹ́ tálẹ́ nìyí. Tálẹ́ nìyí náà. Okay, ó ní pé kí n connect mọ́ with the lady in Manchester. Okay, I will do that. Hello? Hello àǹtí mi. Yes, Òbó gbé mi débẹ̀ Òbó níyì láti New Jersey. Bàbá. Ẹjọ́ ẹni tó lè tọ́jú obìnrin. Àtẹ̀ǹkan tẹ́ tí ń pè ẹ̀ lówó láti pè direct. Ẹ jà ń pè lórí WhatsApp. Ibiṣẹ́ mo tẹ́ bá rí mi gan ẹ máa mọ. Kí ló dé tó lè pè direct? Wọ́n máa jẹ́ ìdànù. Kí ló dé tó lè pè direct? Irọ́ ń bá ti pè direct ẹ̀ bọ̀ card ni mo. Ṣótọ́, sórí pé wọ́n ti jẹ́ ìdànù sí.
wọ́n ti já ìdànù man. Ẹ wò ó ti rẹ̀ mí, ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́, mo tún máa padà wá ṣe bóyá lọ́túnla. Èyí tí mo ṣe ẹ jẹ́ lọ battle pẹ̀lú ẹ̀ náà. Ẹ jẹ́ lọ battle pẹ̀lú èyí tí mo ṣe. Màá tún padà wá lọ́túnla. Shabarikolo.com, you can go and register on shabarikolo.com. Gbogbo ẹ tí a bá ti papọ̀ lórí ìkànnì tẹ́ bá ti mú ọpẹ́ wá, èpè máa fi sìn yín o. Mo fẹ́ ẹ bá sọ fún mi tí oko wọn bá dúró re. Ẹ ti late gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń pè ń sìn yẹn. Kíní yẹn ti get to me. So ní agbára Ọlọ́run màá tún padà wá níjọ́ maybe on Thursday. I'll come back on Thursday. So ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. Shabarikolo.com, please go and register there because anyways o ṣì máa padà lọ register there even tí máa connect there. So it's better for you to register there and let me know you are there. Let me know you're already there so that tí bá ti register máa kọ́ bring you together ni. So ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. Ó ti rẹ̀ mí. Once tí bá sọ pé ó ti rẹ̀ mí, ó ti rẹ̀ mí. Ó dàrọ̀. Ire o. Ẹ má gbàgbé o. Ilẹ̀ Danabit. Àwọn Nàìjíríà wà tí mo ti ṣe ń bí báyìí náà. Ṣebí Nàìjíríà ni Okotúnmiṣe ti wá 38 years. Nàìjíríà ni Òbódùn ní. Nàìjíríà ló ti wà náà. Àwọn Nàìjà wà níbi tí mo ṣe. Tí bá ní mi ò ṣe, tí n bá fẹ́ ṣe Nàìjà máa ti sọ láti lẹ̀ pé mi ò ṣe Nàìjà. Àwọn Nàìjà tó pè tó make sense náà ni mo ṣe. Àwọn ló wà níbi báyìí yẹn náà. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó dàárọ̀.